tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ọmọ ẹlẹ́ran wa ti ń jẹ egungun nílẹ̀ bàbá tiwa. Ó ti di páwọn àgbẹ̀ wa ò lè lọ sóko mọ́. Nǹkan tó báyàn lọ́kàn jẹ́. Tẹ́lẹ̀ ètò pé kí wọ́n tún ìlú tò là ń pariwo fún. Ìdí tá fi ń pariwo kó kán tún ìlú tò ni wípé ìlú yóò bójúmu, ìlú yóò rọgbọ, kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́ nílùú wa yìí. Ká ní wọ́n ti tún ìlú tò ni, kò ní sí ọ̀rọ̀ pé Oòduà nation dìde pé a fẹ́ dúró lórílẹ̀-èdè. Because arresting him or anybody in any part of Oòduà land will change the ball game. What they don't know is that this is not about Sunday Igboho, and it is not only Sunday Igboho. Like I said, this is what we've been clamoring, agitating for, even before Sunday joined at all. Exactly. And apart from myself standing here, sitting down right before you, we have others doing the same thing. So even without Sunday, it will still continue. So it's not about Sunday Igboho, it's about Oòduà descendants all over the globe. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ń gbọ́ wa nírú àsìkò yìí. Ẹ wí pé kí lárákùnrin yìí tún rí, ẹbẹ́ ẹ ti gbọ́ díẹ̀ níbẹ̀, ẹ ti gbọ́ nǹkan kan. Àwọn àpapọ̀ ọmọ Yorùbá ni wọ́n yarí lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀. Tí wọ́n ń sọ pé yóò lẹ́yìn lórí ìrìn àjò Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà káàkiri ibi tí bàbá yìí ṣe ń rìn káàkiri sọ́tún sósì lórí òmìnira Yorùbá àti bá a ṣe lè gbára wa kúrò lọ́wọ́ àwọn Fúlàní karambani. Wọ́n ní kíjọba àpapọ̀ àti gbogbo àwọn tó bá rò pé àwọn lágbára kan kí wọ́n má gbìyànjú àti dá ọmọ Adéyẹmọ dúró. Ẹ tí ì gbọ́ nǹkan kan nínú ohun tí bàbá yìí sọ. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ farabalẹ̀ máa pín in láyè kẹ́ gbọ́ yòókù délẹ̀. Lẹ́yìn eléyìí ń gbé yín dọ́dọ̀ K1 the ultimate, ìyẹn Wasiu Ayinde Masha, bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn mọ̀ sí Arabambi the first. Kí ni Wasiu Ayinde ní sọ pẹ̀lú ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá? Ẹ̀tún yẹn náà gbọ́. Bẹ́ẹ̀ bá wá gbọ́ tán ń padà wá, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ọ̀yá ẹ jẹ́ n sáré gbé yín dọ́dọ̀ bàbá tó ń sọ̀rọ̀ yìí, Olóyè Olúwadáre, ọ̀gá kan pàtàkì nínú àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá náà ni, tí wọ́n jẹ́ ti OPC Reformed. Ohun tí wọ́n sọ, fídíò 3 ló ń bẹ ńlẹ̀. Bí n bá ti wá ṣèyún tán, wọ́n á gbé yín kàtìkàtì, ń gbé yín dọ́dọ̀ àwọn màmá wa kan, àwọn ìyá àgbàlagbà tí wọ́n tún dá sọ̀rọ̀ yìí. Ọ̀yá ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, ẹ̀ ń ṣùnbẹ̀ òun rèé. Orúkọ mi ni Dáre Adésopé, tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ọmọ ẹlẹ́ran wa ti ń jẹ egungun nílẹ̀ bàbá tiwa. Ó ti di páwọn àgbẹ̀ wa ò lè lọ sóko mọ́. Ó jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́. Tẹ́lẹ̀ ètò pé kí wọ́n tún ìlú tò là ń pariwo fún. Ìdí tá fi ń pariwo kó kán tún ìlú tò ni wípé ìlú yóò bójúmu, ìlú yóò rọgbọ, kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́ nílùú wa yìí. Ká ní wọ́n ti tún ìlú tò ni, kò ní sí ọ̀rọ̀ pé Oòduà nation dìde pé a fẹ́ dúró lórílẹ̀-èdè. Káàbọ̀ padà ọmọ Yorùbá àtàtà. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí bàbá yìí làálẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì? Ṣé báwọn èèyàn rèé tá a rí yìí tó jẹ́ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ, òdodo ni. Àwọn kan ti wà tí wọ́n ti ń jìjà agbára pé tó Yorùbá gbọ́dọ̀ dá dúró, tí kìí ṣèní tí kìí ṣàná, tí wọ́n ti ń pariwo fún òmìnira orílẹ̀-èdè Yorùbá lọ́nà kan àbómi. Ìdí rèé tí bàbá yẹn fi ń pariwo pé tó ẹ má rò ó, ẹ má rí rò ó, rárá, ẹ má rò pé ẹ lè jẹ. Kẹ́nìkan bá lọ sápamọ́ síbì kan tó sọ pé tí wọ́n bá sọ pé ká dìgbò lù yín, dìgbò lù yín tó o sì jọmọ Yorùbá, èmi a máa sọ wípé
ó ṣe tán kí ilẹ̀ ó mọ́ ọ nìyẹn, torí wípé ó ti dalẹ̀ ilẹ̀ sì gbọ́dọ̀ mọ́, kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Ó ti dalẹ̀ nù, ẹni bá sì dalẹ̀ mọ́lẹ̀, ẹni bá dalẹ̀ yóò bálẹ̀ lọ ni. Bó bá ròyìn pé tó ìwọ lágbára olóògùn nítorí ọmọ Adéyẹmọ tó ń jàjà agbára pé tó kí gbogbo ọ̀rẹ́ òun ó bọ́ lóko ẹrú, ìyà ò jẹ Sunday Adéyẹmọ. Olówó, ọlọ́lá, onípò, ọmọọ̀yàn, ẹnu ẹ̀ kálẹ̀. Tí ò bá jàjàgbara fúnlẹ̀ Yorùbá, Sunday Adéyẹmọ jẹ́ ọ̀kan pàtàkì tí ìjọba Nàìjíríà ọmọ agbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lónìí bí ẹyin. Tí bá ń lọ nílùú, ó yẹ kílẹ̀ ọmọ àmì tìtìtì ni fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó dúró tì í, yàtọ̀ sí pé akọni ni. Ṣùgbọ́n nítorí òmìnira àárín bàbá ẹ̀, torí òmìnira ẹrú oko ẹrú tí àárín bàbá ẹ̀ wà pé rọ́ lọ́sọ̀ọ́ dẹni tó dàbá yìí. Bẹ́yìn kan bá wà níbì kan tẹ́ sọ pé torí ẹ fẹ́ máa ṣe security lábẹ́ ìjọba tí wọ́n máa fún yín ní wàsó 50,000 lóṣù tẹ́ ẹ̀ ní sùnmọ́jú, níjẹ́ olè bá jàǹsírìtì tẹ́ wà tẹ́ dèrò ẹ̀wọ̀n. Tó bá jẹ́ pé ipò tẹ́ ẹ fẹ́ wà nìyí, tẹ́ ẹ fẹ́ lọ síwájú, ọ̀dà ẹ tẹ̀síwájú ńgbà náà. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, kẹ́ ẹ wá yiri ẹ̀ wò, bẹ́ẹ̀ bá ti yiri ẹ̀ wò, ẹ jẹ́ kémi ò tún gbọ́. Ọ̀yá ẹ jẹ́ ń gbé yín dọ́dọ̀ K1 the ultimate. Ẹ gbọ́ nǹkan tí K1 tó sọ, òun rèé ẹ̀ ṣó níbẹ̀. Ẹ kó darí wálé, àwọn ọmọ Yorùbá wa ní ọmọ mi yóò ṣe ní bẹ̀rẹ̀ káàbí kẹ̀kẹ́ síbi ọmọ ẹ lónìí. Ẹni dání àkọ́bí aṣíwájú ẹ kò wọ́n wọlé kẹ́ ẹ bá wọn wí. Ẹ bá ti sẹ́tù sórí ọ́fíìsì àbá gbé Sunday Igboho, ẹ jẹ́ kó padà sí Nàìjíríà, ẹ jẹ́ kó darí wálé. Ẹ káàbọ̀ padà. Èrè ẹ̀gbọ́n nǹkan tí K1 the ultimate sọ báyìí ni mo fi sọ ṣáájú pé yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn. Bẹ́ẹ̀ ni ojú máa padà tìyín ni gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá tẹ́ ẹ ti ròyìn pé ibi tẹ́ ẹ rí mọ iná ẹ̀ lẹ́sìn dúró sí. Ẹ rò pé làálàá olóyè Sunday Adéyẹmọ, Professor Banji Akíntóyè àti gbogbo àwọn èèyàn tí wọ́n ń jìjà agbára ilẹ̀ Yorùbá, ẹ rò pásán ní ọjà sí irọ́ lẹ́pa o. Bóyá lẹ mọ̀ gbogbo kàtìkàtì tí kálukú yín sọ ohun tó rí, ẹni ẹ̀yìn ẹ máa nìṣó, ẹ máa nìṣó. Ṣó yẹ kí K1 the ultimate ó dá sọ̀rọ̀ òmìnira Yorùbá, ṣó yẹ kó dá sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ tí kì í bá ṣe wípé ó ti ríran ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá. Tírú àwọn èèyàn wọ̀nyí bá ń dá sí i tí wọ́n tún jó lóṣèlú, ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan, tẹ́ jẹ́ pé àti ẹ̀ morúkọ aṣọ yín nílé aláró, ẹ̀ ń sọ yìí tó wù yín. Bọ́ba kan bá wá lọ gbàbọ̀dè fún olóyè Sunday Adéyẹmọ, bí baálẹ̀ ni, bólóyè ìlú ni, bí èèyàn lásán nílò ló bá gbàbọ̀dè, ọba òkè ò ní fún un ṣe. Kó sì tó ti péjú àbọ̀dè ó wáyé, àwọn tó nílùú tó nílẹ̀ wọ́n á mú onítọ̀hún ni. Ilẹ̀ mo pè bẹ́ẹ̀ ni kí gbogbo yín máa ṣe èyí tó wù yín. Ó gbowó ni owó ní fẹ́, ó lè ní bàbá ńlá kú ọ̀pọ̀lọpọ̀ yín. Ìwọ̀n tó lè Sunday Adéyẹmọ ní tí Professor Adébánjí Akíntóyè ní, ta ló lè ní nínú yín? Èyí táwọn ọmọ Professor ní Bánjí Akíntóyè, ta ló lè tó ẹsẹ̀ bàtà kan bọ́ nínú gbogbo ọmọ tó bí sáyé láì sọ ti bàbá? Ibi tẹ́sẹ̀ ẹ ti tẹ̀, ibi tó kọ ẹ ti dé láyé, gbogbo ẹsẹ̀ ò lè tẹ̀ tí ó fi kó lé lókè èèpẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ò kú ní Nàìjíríà, ẹ kọjá ìlú Èkó débi pé ẹ bọ̀ sẹ́yìn odi ìlú. Síbẹ̀ ẹ sọ ohun tó wù yín. Máa báṣẹ́ rẹ lọ, Ìgbòho ìṣà máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn.
Ìgbòho Òòṣà máa bá sẹ́rọ̀ lọ. Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹ máa bá sẹ́yìn lọ. Ẹ máa bá sẹ́yìn lọ. Iṣẹ́ ẹ̀yin máa ń tẹ́ wa lọ́rùn. Máa bá sẹ́rẹ̀ lọ. Ẹ máa bá sẹ́yìn lọ. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ wà pẹ̀lú wa ẹ máa tẹ̀síwájú. Ẹ má jẹ́ oṣù yìí. Aláàfin tìlú Ọ̀yọ́ Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Jìgbìnì bí àtẹ ìpín àti gbogbo ẹ̀yin ọba aládéládé nílẹ̀ Yorùbá pátápátá tá a lè dárúkọ. Ẹ má gbàgbé ìdí tẹ́ ẹ fi gbadé o torí ìran Yorùbá ni. Wọ́n sì ní tí orí ọmọdé bá ń bàjẹ́ lójú òṣìkà àgbà òṣìkà yìí ó ti di àgbà òṣìkà ni àgbà yìí ti di àgbà òṣìkà ni. Fún ìdí èyí ohun táwa ń sọ ni wípé ẹ gbọ́dọ̀ dúró tì wá ká jìjà òmìnira ìdébi tó lápẹẹrẹ ká sì ṣẹ́gun kó ṣojú gbogbo yín kí ààbò ilẹ̀ Yorùbá kó dájú. Ẹ dákun kí ló wá fà á tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà báwo lórí kì í wọn gangan ẹ jẹ́ ń gbé yín débẹ̀ káfíyè káàdì ọ̀rọ̀ ńlẹ̀ ọ̀yá ẹ jẹ́ ń gbé yín dọ́dọ̀ àwọn màmá wa tí wọ́n sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun rèé ẹ̀ṣọ́ níbẹ̀. Jésù lé bàláwà fọjá oníjú àdìsá aláìrẹ́ níjú bàbá mọ́ wọn ni yóò lè bí ń bọ̀ wálé àdìsá ẹni agbébọ̀lẹ̀ ló ṣòro orí adé ọmọ aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀ ọpẹ́ bí ọpẹ́ lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkù ọmọ eré àìdé ọmọ àgìdìgẹ̀ wọn máa bẹ́lẹ̀ ọjà bí ọ̀sẹ̀ bọ̀rẹ̀ orí adé ọmọ aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀ ládé 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 wọn alálàáfin ládé tani ọmọ pàdé aládìkún ni wọn gbà fáláàfin adé yín adé òde adé ní ìyẹrin ọmọ akí òrójú ọ̀wẹ̀ ilẹ̀ yìí fi ń pàkà ládìkún lé orílẹ̀ yìí fi ń pàkà ládìkún lé ilẹ̀ yìí fi ń rẹ̀ka ládìkún lé omi ojúlẹ̀ yìí fi ń rẹ̀ka lẹ́yìn ìdí orí adé ọmọ agbádé rúbí ọ̀sẹ̀ adé ní ìyẹrin ọmọ akí òrójú ọ̀wẹ̀ ọmọ eré Jésù lé ẹni òrè bí ń bọ̀ wálé àdìsá ní agbébọ̀lẹ̀ ló ṣòro. ọmọ eré Jésù lé èrò tó rè bí ń bọ̀ wálé àdìsá ní agbébọ̀lẹ̀ ló ṣòro. eré adé ìgbìmọ̀ àwo aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀ ọ̀pá bí ọ̀pá lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkù ọmọ eré adé ọmọ àgìdìgà wọn máa bẹ́lẹ̀ bọ̀jà bí ọ̀sẹ̀ bọ̀yà ìsẹ́ni tá a gbé bọ̀lẹ̀ ló ṣòro. ẹ̀rìn lẹ́yìn alálùkí láàṣọ aláró akúdúdú mọ́dà ń boyè lẹ́gbìn aníkúlápó ọkọ̀ ìyá ẹ̀kún ọmọ àgbáwòye ọmọ sùtà ìdí wọn jà ó gbódó aláwùfẹ́ ẹ̀dùn gbá wọn àṣebi lọ banijẹ́ torí làpẹ̀kọ́ yẹngẹ́ ẹ̀kọ́ bàbà. ọmọ rẹ̀ ń lẹ́yìn alálùkí láàṣọ aláró àdìsá ìbílẹ̀ ìyá ọmọ ni mọ̀dínà ọmọ ìmílágẹ̀ẹ́jọ́ àdìsá ìbílára ìyá rẹ̀ ní tọ́lọ́gẹ̀ẹ́jọ́ àdìsá ìbílára ìyá rẹ̀ ní ọmọ rẹ̀ ní lẹ́yìn alálùkí láàṣọ aláró àbẹ̀kẹ́ ọ̀sà láti lẹ́yìn rẹ̀ akọ́dúnmọ́dá bàbá oyè lẹ́gbìn aníkúlápọ̀ ọkọ̀ ìyá ẹ̀kún ọmọ àgbà oyè ọmọ sùtà ìdí wọn jà ó gbọ́dọ̀ aláwùjọ òjò ń gbá wọn àṣebi lọ banijẹ́ torí làpẹ́ ẹ̀kọ́ yẹngẹ́ ẹ̀kọ́ bàbà àní tí wọ́n bàbá ọ jẹ́ aníkúlápọ̀ olùkìtì bí wọn alọ́lọ́sà ní bàbá mi ẹni olówúrẹ́ kó so mọ́ gbàngbẹ́ ní ọlágùntẹ̀ kó so mọ́ rẹ̀ kéésọ lọ́sà tí gbéwúrẹ́ kéésọ lọ́sà tí gbágùntẹ̀ kó tó ti sàlàtẹ̀ mọ́rí ọlọ́sà tí gbóbìnrin lọ ni akọ́dúnmọ́dá làwọn oyè lẹ́gbìn ọmọ akúbẹ̀rẹ̀ ní ọmọ adúrógbà fà bí ògiri ẹkú sí oògùn wọn tó lu àròyìn gbọ́nradì gìdẹ́rù oògùn àròyìn tí ògbélé sí oníkòyí yóò sinmi ogun lọ ọmọ kú fún dídì ìdè ogun ọba tó lẹ sọkú bí ẹni sùn mọ́tẹ̀ òòrè ọ̀gẹ̀dẹ̀ làásìkò orí ẹ̀ sọ ogun kúrú ilẹ̀ sọ níjà ìdíra wọn ogun kúkú bẹ lọ́wọ́ ọba kúrò àwọn gbógun ọdún wọn máa wẹ̀ ogun jìnnà bí olùsẹ̀ ń ká lógún aláìsá ṣe ìkádọ́gún wọn ní sí ìkádọ́. Ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́
abájọ tó fi jẹ́ akíkanjú akọni lójú ogun. Ẹ̀yin náà gbóríkì ibi tí wọ́n ti bí bàbá wa nìyẹn, akọni òòṣà. Ẹ wò títí ìgbà míì tá a tún pàdé, ẹ bá mi share program yìí, ó dàbọ̀.